ẹ sọ̀rọ̀ pé yìí ni private secretary Ọba Saliu Adetunji ajé ògúngún ní sọ̀kínní. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ mú ọ̀rọ̀ wá sí ọ̀dọ̀ wọn. Okay. Ní ọdún mélòó kan sẹ́yìn kí wọ́n tó wàjà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn. Kí ló bí rúgúdù tí ó fi di pé ọ̀rọ̀ lọ bó ṣe yẹ ó rí? Torí ọ̀pọ̀lọpọ̀ fẹ̀sùn kàn pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìsọmọgbè tí ẹ̀ ń ṣiṣẹ́ láàfin lè dá àárín àwọn àti gómìnà àná rú. Ọ̀rọ̀ lórí pé ẹ wá àfàwọn èèyàn ládé dandan ó dá wọn ní dádé. Kí ló bí gẹ́gẹ́ bí private secretary ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn ọ̀rọ̀ ńlá ni. Inú mi dẹ̀ dùn láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lé ní torí mi prepare fún tẹ́lẹ̀. Lọ́dún náà lọ́hùn, èmi jẹ́ private secretary sí bàbá wa Olubadan Oba Saliu Adetunji. Tán dẹ̀ jẹ́ mo jẹ́ bí ọmọ lójú wọn gan tó rán nífẹ̀ẹ́ mi gan. A lọ sí mímọ́ program kan ta ní a wá lọ sílé Governor Ajimobi, ilé wọn tó wà lólúyọ̀lé. Bá a ṣe wá débẹ̀ ńjọ́ yẹn, gọ́vnà tí ń bá wa ṣàwàdà tí ń ṣeré, wọ́n wá ní kí bàbá wa, àwọn àti bàbá jọ tẹ̀. Ìgbà tán jọ tẹ̀ tán sọ̀rọ̀, bí kábíyèsí padà dé, kábíyèsí wá pa mí Asanike, oníkábíyèsí Olúbàdàn. Gómìnà mọ̀ ní òun fẹ́ já wọn bí ọba 7 kan mọ́ dádé. Mo sì sọ fún pé ń faramọ́ o, ẹ mú lẹ́yìn l'Olúbàdàn sà. Tẹ́ bá ti faramọ́ ẹ faramọ́ náà nìyẹn. Because Olubadan was the prescribed and consenting of traditional chief in Ibadan land. Governor kan jẹ́ approval ni. In tí Olubadan bá consent ni governor máa approve. So mo ní tó bá jẹ́ yẹn ẹ faramọ́ náà nìyẹn. So wọ́n tún wá bá bàbá again. Àwọn ọba bíi 6 náà fẹ́ ṣe ń gbà yẹn, wọ́n dárúkọ wọn Onídòó of Ìdó, Elérúwọ́ of Onídòó of Ìdó, Oníkèrèkú, Onílálúpọ̀n, Oníròkò. Wọ́n ṣàdárúkọ wọn àwọn bíi 6 ni lọ́dún yẹn. Gbọ̀ngbà tí bàbá láwọn ò fẹ́ pé ọba adé Olúbàdàn yìí adé kan ṣoṣo ní Ìbàdàn ni. So ìgbà tọ́rọ̀ yẹn ń lọ ṣe mọ̀ òṣèlú ti wá wọbẹ̀. Governor try láti pe àwọn olóyè ìgbà náà pé n táwọn fẹ́ ṣe ni. Story yẹn gùn díẹ̀ o. Ẹ ò ń sọ mẹ́. Governor try láti pe àwọn olóyè Ìbàdàn tó jẹ́ Olúbàdàn council pé nǹkan báyìí láwọn fẹ́ ṣe sí Ìbàdàn. Bọ̀ àwọn bàbá wa ń gbà yẹn wọ́n sọ fún governor pé tán bá dé àwọn baálẹ̀ ìládé bó ni tàwọn ó ṣe jẹ́, because 11 local government tó wà ní Ìbàdàn, Olúbàdàn ni chairman traditional council gbogbo 11 local government. Tí olóyè kọ̀ọ̀kan tó jẹ́ acting chairman ní local government kọ̀ọ̀kan. Nínú local government ládẹ̀ ti rí ọba táwọn baálẹ̀ fẹ́ tán bá ti dọba pé so ṣé ọba yìí ó wà mọ́ páwọn lé bíi ti tẹ́lẹ̀ mọ́. Governor ni no pé kò rí bẹ́ẹ̀, wọ́n mọ̀ pé position wá yàtọ̀ síra wọn. So náà àwọn bàbá yẹn náà rárá àwọn ò faramọ́ o, àfi táwọn náà bá lè dádé lókù. Ibi tí wọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. Bọ̀ bàbá wa, inú mi dùn pé bàbá wa Rasheed Adéwọ̀lú Ọmọládọjà wọ́n dúró sórí stand wọn lọ́hùn nígbà yẹn. Èmi náà dẹ̀ tún dúró pẹ̀lú bàbá wa Adétúnjí gbà yẹn, because ẹ rí i pé mo sọ àwọn kan gbà tá a bẹ̀rẹ̀. Wọ́n máa ń kì mí pé ọbẹ̀ tí bàbá mi ṣe ilẹ̀ ní gbogbo Ìbàdàn fálá. Institution yẹn, institution tá a gbọ́dọ̀ dáàbò bò ni. Nígbà yẹn láyé ìgbà tí wọ́n sọ̀rọ̀ àjọba yẹn, mo jẹ́ ọ̀kan gbòógì tó dúró pẹ̀lú bàbá wa Olúbàdàn Adétúnjì tí wọ́n dẹ̀ máa ń fọ̀rọ̀ lọ ní gbogbo ìgbà. Bàbá wa Ládọjà náà dẹ̀ dúró pé kò ní ṣe ṣe, àwọn ò fọwọ́ sí. Èyí ló mú wọn tán fi lọ kóòtù gbà yẹn. Torí ìgbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ táwọn máa fi Olúbàdàn ṣe, táwọn olóyè ti béèrè fadé,
àwa rò pé adé ibo ni wọ́n fẹ́ tán ń béèrè fún, ọba bo ni wọ́n á pera wọn. Bọ̀ torí pé bàbá Olúbàdàn ò gbà, ṣe é pé ó ti dọ̀rọ̀ interest. Olúbàdàn ò gbà káwọn kan dádé, àwọn olóyè ti fẹ́ dádé, so parties ti pé méjì. Gọ́vnà ti politics bọ̀ pé tólúbàdàn ò bá ti ẹ̀ gbà, táwọn olóyè ẹ̀ bá ti gbà, but nínú òfin Olúbàdàn ló gbọ́dọ̀ gbà, àwọn olóyè ò bá àmá gbà. Ṣé understand? Àgbọ́yé. So ìgbà tó ti di bẹ́ẹ̀, gọ́vnà tún wá padà bá bàbá pé bàbá òun fẹ́ jẹ́ àṣekínní. Bàbá ní tó bá ṣe, mo mọ̀ pé o lè ṣe tó bá fẹ́ ṣe, bọ̀ mi ò fara mọ́. Ìyẹn ló bí meeting tá a ṣe ní ọ́fíìsì gọ́vnà tí fídíò ẹ̀ padà link out tán ní Olúbàdàn ti gbà pé kán máa dádé. Tẹ́ bá rántí fídíò yẹn. Bẹ́ẹ̀ni. Tólúbàdàn fi fọwọ́ mórí pé adé tó wà lórí mi yìí o, èmi nìkan ní Ìbàdàn gbé fún, èmi mo dẹ̀ fẹ́ máa dé. But before kí fídíò yẹn tó jáde, wọ́n ti edit nǹkankan tó kọ́kọ́ circulate tó bà bàbá lọ́kàn jẹ́ kan lọ́dún yẹn. Kí ni ìpàdé tí wọ́n ṣe níjọ́ náà pẹ̀lú gómìnà Ajimobi? Kí ni ẹjọ́ fẹnu kò sí? Ẹ ṣe ó fi di pé nǹkan kọ́kọ́ ni ó padà jáde. Ẹ sọ̀rọ̀ ànádì bá mi. Ẹ ṣe púpọ̀. Wọ́n ní gómìnà fẹ́ rí bàbá lọ́jọ́ náà ni. Bàbá olóyè Fìjàbí ló wá gbé bàbá ńlé pé kábíyèsí gómìnà fẹ́ rí yín o, ẹ̀dẹ̀mọ̀ ẹ̀yin àtọmọ yín ẹ gbọ́dọ̀ jà. Ìgbà kàwọ́ tẹ́ bá wo fídíò yẹn náà rí pé bàbá olóyè Fìjàbí wà nù fídíò yẹn tó ń sọ̀rọ̀ sí kábíyèsí létí. So a kúrò ńlé. Ìgbà tá a kúrò ńlé, wọ́n fi bàbá sí yàrá kan. Ìgbà tán fi bàbá sí yàrá kan, èmi àti brọ́dà mi Adéọlá Ọlọ́kọ̀ pẹ̀lú brọ́dà Táírù, àwọn náà ti ṣaláìsí sìn, àwọn ní PA ńgbà yẹn, èmi àti wọn lájọ́ ṣe PA and private secretary. So àwa jáde bá a ṣe ń jáde lọ, a kàn rí àwọn olóyè tán ti kó wọn sí yàrá kan ni. Wọn ò dẹ̀ sọ fún Olúbàdàn wípé àwọn olóyè kankan wà mẹ́yẹn. So kìíní ìbára lójijì àní lọ́gbọ́n lọ́mọ ní secretariat governor's office. Okay. So a lè sọ pé à ń lọ bí a kàn lọ bá bàbá ní kábíyèsí, àwọn olóyè yín máa wà ń bì. Bàbá nírọ́ ni. Bá ṣe ní bàbá, èmi pàápàá ń jọ náà mo ní kábíyèsí Olúbàdàn, Àṣàníkẹ́ wọ́n dẹ̀ máa ń pè mí. Gbogbo àwọn èèyàn máa ń ní Àṣàníkẹ́ kọ́ Àṣàníkẹ́. Àṣàníkẹ́ gan-an. Bàbá ní Àṣàníkẹ́, mo ní kábíyèsí Olúbàdàn, mo ní ara àwọn olóyè yín níbi tán kó wọn sí mẹ́yẹn sí. Ó lè jọ́rọ̀ iná wọn fẹ́ pè yín sí o. In tó bá wà lọ́kàn yín ní kẹ́ ẹ sọ pẹ̀lú gómìnà. Bíi pé mo ti mọ̀ pé wọ́n á fẹ́ lé wa jáde lọ́dún náà ni. Bàbá ní tó bá jẹ́ ìrìn náà ni kò burú. Ìyẹn náà fi pè wọ́n sí mítìn yẹn. Èmi dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá, Adéọlá Ọlọ́kọ̀ dúró, but wọ́n ti mọ ipa tèmi àti bàbá jọ máa ń kó. Wọ́n lé mi kúrò lẹ́gbẹ̀ẹ́ bàbá, gọ́vnà gangan ló ní kí n kúrò mẹ́ẹ̀ kí n jáde. Wọ́n wá lọ fi wá sẹ́yìn, wọ́n ti ọkọ̀ lé wa jáde, bọ̀ àgbà aṣáfẹ́ rí pé a fẹ́ mọ tí wọ́n fẹ́ bi bàbá. Bọ́n ṣe bẹ̀rẹ̀ ní kábíyèsí, ń tà pè yín fún lórí ọ̀rọ̀ àwọn àbọ̀ tá a fẹ́ jẹ́ kó máa dádé púpọ̀ sí ni pé nìbàdàn ṣe faramọ́ kíní kan. Bàbá ní tó bá jẹ́ èèyàn ní ìfaramọ́ o. Adé orí mi Ìbàdàn ló fún mi, èmi nìkan náà dẹ̀ fún ló bí ọ̀rọ̀ yẹn gbà yẹn. Wọ́n wá sọ̀rọ̀, alóyè Fìjàbí wá sọ̀rọ̀ sí bàbá létí. Bàbá ní gómìnà ló jókòó yìí, tó bá fẹ́ ṣe yóò ṣe, ṣùgbọ́n tèmi o Ọba Saliu Àkànmú Adésùpọ̀ wọn ò faramọ́ o. Gọ́vnà wa bi kábíyèsí lọ́dún náà pé àní kábíyèsí kí Ìbàdàn lè lọ sókè sí, kí Ìbàdàn lè máa dàgbà sí, iṣẹ́ faramọ́. Bàbá náà mo faramọ́ yìí. Ṣé understand? Bọ̀ǹgbà tá a máa rí clips yẹn, wọ́n ti gbé kí Ìbàdàn máa dàgbà sí kó máa lọ sókè yẹn kúrò, wọ́n ti gbé sí bọ́ a fẹ́ máa jọba ń bàdàn ṣe faramọ́, wọ́n gbé mo faramọ́ bàbá sí. So bá a ṣe ń rí inú news níjọ́ kejì, gbogbo àwa tíìmù Olúbàdàn ní palace akọ̀pẹ́ra wa jọ ní pé àwọn kan máa ní clip ibi tí bàbá ti sọ̀rọ̀ lọ́wọ́. Bá a ṣe find out Mr. Yanjú Adébóyèga náà wà ń bẹ̀ lọ́dún náà. Bá a ṣe sọ fún gbogbo àwọn press wa nìyẹn pé ẹ press out, a gbọ́dọ̀ rí fídíò yẹn gangan. Ìyẹn ni fídíò yẹn fi circulate pé bàbá ò faramọ́. Ẹ̀yin náà wá fídíò yẹn rí, ẹ wá padà lo ibi tí wọn ò ti faramọ́. Bẹ́ẹ̀ni. Okay.
because kìíní yẹn ti jẹ́ ẹgbẹ́ ọkàn fún bàbá nígbà yẹn bọ̀ǹgbà tí ìlú rí pé bàbá ò faramọ́ kìíní yìí tó tọ́ o fine. lẹ́yìn ọ̀rẹ́yìn ṣọba Saliu Àkànmú padà faramọ́ ọ̀rọ̀ lẹ́yìn gbogbo back and forth lọ sọ́tún lọ sósì táwọn èèyàn ń dá sí i. bàbá ò faramọ́ tó fi jáde láyé tí bàbá fi wájà. bó ni ó ṣe wá rí lọ́kàn ọba Saliu ajé Ògúngúnnísọ̀ lónìí bó tilẹ̀ jẹ́ kí wọ́n ti darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn pé ọ̀tún Olúbàdàn lẹ̀ Ìbàdàn nígbà náà irọ́ wọn tí ì dé ọ̀tún Olúbàdàn gan nígbà náà. òsì Olúbàdàn ni wọ́n. òsì Olúbàdàn. òsì Olúbàdàn ni wọ́n máa. ìyẹn Olúbàdàn wa tòní báyìí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n padà dé adé yìí kí wọ́n tó wá dé Olúbàdàn. èyí tẹ́ ẹ sì mọ̀ ń pẹ́ ìgbà náà ṣé kò rí bákan. ẹ ṣe adé tí bàbá wa. tó wá jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ló wá padà fún wọn o. ẹ ṣeun púpọ̀ ṣe adé tí bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà dé kò ń ṣerú adé tí wọ́n dé ńgbà yẹn tẹ́ bá notice ní ọjọ́ tí bàbá wa Ládọjà gbadé palace òkè àrẹ̀mọ náà ti gbadé Olúbàdàn ló dẹ̀ fún wọn ládé. nítorí pé Olúbàdàn ti kọ́kọ́ àwọn ti dé irú adé òun. ṣe ti understand. ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Ọlákùlẹ́yìn. bọ̀tẹ́ bá wo ojú orí adé tí bàbá wa Ládọjà dé ńjọ́ náà ẹ rí wọn kọ adé ojú òpó sí i. ìyẹn ni message pé adé ojú òpó Olúbàdàn làwọn dé. àwọn yòókù náà adé ojú òpó láwọn náà dé. wọn pè ládé ojú òpó. àìtètè pé bẹ́ẹ̀ ló mú kí ọba àgbà náà bínú. kò even though wọn ní ìdá ti dádé mọ ẹ because àwọn náà ń pàṣẹ ìlú. because n tó wà ń bẹ̀ pọ̀ Governor Ajimobi fẹ́ reduce bá ṣe ń jẹ Olúbàdàn náà pé long yẹn ti pọ̀ jù. bó ni a ṣe fẹ́ rí yẹn ṣe. ìgbà yẹn wọ́n ní ó yẹ kán máa bẹ̀rẹ̀ instead tán fi bẹ̀rẹ̀ láti jagun ó yẹ kán máa bẹ̀rẹ̀ ní Ìkọ́làbà but Governor Abiodun Makinde wọ́n ti reverse gbogbo yẹn. ṣe understand because ìgbà tí mo béèrè lọ́wọ́ pé tẹ́ bá ní kọ́mọdé náà máa jọba pé n tẹ́ fẹ́ nìyẹn because nínú oyè pátápátá nílẹ̀ káàárọ̀ oòjíire mo fẹ́ lè sọ pé ọba Ìbàdàn ni kò sí à ń dùnnú because ẹni tó Olúbàdàn kàn ó ti mọ́ra ẹ̀ tá a bá la fẹ́ change ẹ̀ pé aṣáfẹ́ dandan kọ́mọdé kan débẹ̀ ni mo wá bí bàbá wa Ajimobi lọ́dún náà ìgbà tán wá bá bàbá wa Adétúnjí mo ní ẹ̀sà dádì tó bá yẹ pé mi lè fẹ́ lò as Olúbàdàn sìn tí mo jẹ́ 21 years bọ̀ ṣé àní change rotation yẹn wọ́n ní rárá ọ̀tọ̀ tó bá ti jẹ Balógun ajẹ náà ni mo ní tó bá yẹ pé mi lè lò as Olúbàdàn 20 years ọ̀tún mi 18 years Balógun mi 18 years Ọlọ́run wá fún mi lẹ́mìí gígùn mo lo 100 Ọlọ́run fáwọn náà lẹ́mìí gígùn ọ̀tún á ti padà di 98 Balógun á ti di 98 who will be the next Olúbàdàn. so ọ̀rọ̀ oyè Ìbàdàn ò ṣe tọwọ́ bọ̀ so bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà ẹ̀rí pọ́n dẹ̀ win case yẹn court. so adétán dé adé ojú òpó Olúbàdàn ni wọ́n dẹ̀ ti di Olúbàdàn lẹ́nìí so adúpẹ́ fọlọ́. ṣùgbọ́n adé o mọ̀ wá tẹ̀ wájú báyìí adé ojú òpó. bẹ́ẹ̀ ni. àdúpẹ́